èèyàn tàtà ẹni táyé ó yẹ sí. alówó lẹ́jọ́ ètò orípa òǹlòyè. èèyàn tàtà ẹni táyé ó yẹ sí. olóyè lọ́jọ́ èpè yan ríwọ̀n ẹ̀ ṣàpọ́nlé. alówó lè dúró dì ní ìjọ̀túnbá. olóyè lọ́jọ́ èpè yan ríwọ̀n ẹ̀ ṣàyẹ́sí. alówó lè dúró dì ní ìjọ̀túnbá. alówó lẹ́jọ́ ètò orípa òǹlòyè o. èèyàn tàtà ẹni táyé ó yẹ sí. alówó lẹ́jọ́ ètò orípa òǹlòyè. èèyàn tàtà ẹni táyé ó yẹ sí. olóyè lọ́jọ́ èpè yan ríwọ̀n ẹ̀ ṣàpọ́nlé. alówó lè dúró dì ní ìjọ̀túnbá. olóyè lọ́jọ́ èpè yan ríwọ̀n ẹ̀ ṣàyẹ́sí. alówó lè dúró dì ní ìjọ̀túnbá. Ọ̀túnba Nurudeen mi, Alhaji Nurudeen mi, Babátúndé mi Jímọ̀ alówó lè o. Ọ̀túnba bàbá ṣe ìlọ́rọ̀ jẹ́bílẹ̀ fún. ọkọ̀ Kàfáyàtù yé Àtúnbá àjẹgbẹ́ ní kò jẹ́ mọ́ lóríta orí kò tẹ́rì bá ti tẹ̀ láyé. ó dàdẹ̀ pé ẹ ti mọ̀ye ìjẹ́ náà. Ọ̀túnba Nurudeen mi, aláṣẹ Afsan construction mi, estate management, Alhaji Nurudeen mi, Babátúndé mi Jímọ̀ alówó lè o. Ọ̀túnba bàbá ṣe ìlọ́rọ̀ jẹ́bílẹ̀ fún. ọkọ̀ Kàfáyàtù yé Àtúnbá àjẹgbẹ́ ní kò jẹ́ mọ́ lóríta àkórí kò tẹ́rì bá ti tẹ̀ láyé. ó dàdẹ̀ pé ẹ ti mọ̀ye ìjẹ́ náà. tí bá Ọ̀túnba mo ti rọ́bà ní tèmi àwọn nọ́bà bá jẹ́ nọ́bà bá mú ọ̀bọ̀ bá ṣe tó bá fẹ́ ọba bọ́lá tó bá máa wọ̀ ya àpọ́nlé tí má bọ̀ bá ti má mú wọn kò sí tó àwọn nọ́bà bá jíròrò pé yọrí ìwọ̀n ìlú lẹ́rí. Nurudeen mi, aláṣẹ Afsan ọ̀sọ́kàn mi, alówó lé àwọn alówó lé lónìí kí bá Ọ̀túnba mo ti rọ́bà ní tèmi àwọn nọ́bà bá jẹ́ nọ́bà bá mú ọ̀bá bá ṣe tó bá fẹ́ rọ́bà bọ́lá tó bá máa bọ̀ ya àpọ́nlé tí má bọ̀ bá ti má mú wọn kò tí tó àwọn nọ́bà bá jíròrò pé yọrí ìwọ̀n ìlú lẹ́rí. wọ́n lé ìgbà àdùnbọ́rí lọ́wọ́ Sọ̀díkì àmọ́ tó ti ṣòun Wọ́n lé ìdájú orí lọ́wọ́ Ọ̀túnba Sọ̀díkì. aṣọ tó gbórí gbé lẹ́yìn ká àdùn alówó lé o Sọ̀díkì lónìí kí wọ́n sọ òun gbọ́.